Hallelujah. Praise the Lord. Hallelujah. Hallelujah. Praise the Lord. Hallelujah. 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 Praise the Lord. Hallelujah. Hallelujah. Ẹ jẹ́ gbàdúrà. Ẹni tó pọ̀ nípa àtàgbára. Àyàn lógo fún orí ọ̀fẹ́ yìí lẹ́ẹ̀kan sí o. Abẹ́fọwọ́ agbára ńlá. Abẹ́fọwọ́ ìbùkún ìwọ Jésù. Abẹ́fọwọ́ ohun tí ìwọ Ọlọ́run ṣe. Abẹ́fọwọ́ ohun tí ìwọ Ọlọ́run yóò parí. Abẹ́fọwọ́ ohun tí òun ti dáwọ́lé. Abẹ́fọwọ́ ohun tí ó yanjú. Abẹ́fọwọ́ agbára rẹ tí ó fi kàn wá. Abẹ́fọwọ́ àánú tá a rí gbà níwájú rẹ. Abẹ́fọwọ́ Ọlọ́run yóò gbóhùn ẹkún wa. Ọlọ́run ó sì ṣe ohun tuntun tí ó wù jáde nísinsìnyí. Ẹni mọ Ísírẹ́lì Olúwa gbọpẹ́. Ẹni mọ Ísírẹ́lì Olúwa gbà yìn. Ìwọ bàbá aláwo ojú rẹ̀ sẹ́. Olóníká képe ìwọ Ọlọ́run pé ó ṣe ohun tuntun kan nísinsìnyí. Èyí tí ó wù jáde tí gbogbo ojú ó sì rí. Oníwọ Ọlọ́run yóò lànà níbi aginjù. Ẹgbẹ́ pé ìwọ Ọlọ́run yóò ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ. Ọ̀rọ̀ rẹ yóò wá sí ìmúṣẹ. Ìwọ Ọlọ́run yóò ṣílẹ̀kùn ayọ̀ wa. Ó sì fohùn rere lé wa lọ́wọ́. Ẹni mọ Ísírẹ́lì Olúwa gbọpẹ́ wa. Bàbá Olúwa gbà yìn. Ìwọ la gbẹ́kẹ̀lé, ìwọ la gbójú wa sókè sí. Olúwa níbi àyè ńlá ó yá bú jáde. Nínú àdúrà yìí Olúwa nawọ́ agbára. Ilẹ̀kùn orí kó ṣí sílẹ̀. Ilẹ̀kùn tí ayé ò lè tì. Tí ẹbọ ológun ò lè tì. Tí ogun ìdílé ò lè tì. Tí ogun ìran ò lè tì. Ó yá jọ̀ọ́ ṣí sílẹ̀. Ọwọ́ agbára ńlá kó sọ̀kalẹ̀ wá. Ọwọ́ ìbùkún kó bá ayé wa pàdé. Ṣe bí ọba bàbá. Ṣe bí ọba bàbá. A ó sì yìn ọ́ lógo. Láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ọmọ Ọlọ́run láti inú ọkàn rẹ ni mo fẹ́ kó yin bàbá yìí o. Mo fẹ́ kó gbéga pé torí pé ó lágbára lórí ayé rẹ ni. Bẹ́ẹ̀ ni mo sì fẹ́ kó yìn torí pé òun ló lè ṣe. Ohun tó bá sọ náà ni. Ohun tó bá sì wí kò sẹ́ni tó yí rẹ̀ wò. Tó bá ní yóò dára fún ọ kò sẹ́ni tí ó yí kúrò.
tó bá sọ pé ó ṣeré láyé kò sí ẹni tó lè mú kúrò. Ohun tó bá ti sọ bẹ́ẹ̀ ni hàn ni ó rí. Fẹ́ kó dúpẹ́ pé Ọlọ́run ní agbára lórí ogun ayé rẹ sẹ́. Mo sì fẹ́ kó dúpẹ́ fún oore ńlá tí ó kan ayé rẹ nínú àdúrà yìí. Fẹ́ pé ọ̀run yóò rántí rẹ fún rere. Fẹ́ kó bẹ̀ sí dúpẹ́ pé Olúwa mo dúpẹ́ pé ó rántí mi, ó sì ṣàánú ayé mi gbogbo. Fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa mo dúpẹ́ pé wàá rántí mi, wàá sì ṣàánú mi. Fẹ́ kó dúpẹ́ fún oore ńlá tí Ọlọ́run yóò ṣe nínú ayé rẹ. Ọba tí yóò ṣílẹ̀kùn ayọ̀ fún ọ. Ọba tí yóò ṣe ìyanu nínú ayé rẹ ni. Fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Kábíyèsí o ṣé o. Kábíyèsí o ṣé o. Alágbára gíga o ṣé o. Abániṣó òde ọ̀run mọ̀ ṣe. Ọba tí ń kóni yọ lọ́wọ́ ẹkún, lọ́wọ́ òṣè. Jésù o ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù o ṣé o. Ọlọ́run o ṣé o. Máa fi fún Jésù. Kò béèrè ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìí. Kò gbowó kò gbòbí, bóyá ń bá fún lówó sá. Máa fi fún Jésù tó gbà mí là. Máa fi fún Jésù. Kò béèrè ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìí. Kò gbowó kò gbòbí, bóyá ń bá ń lówó sá. Máa fi fún Jésù tó gbà mí là. Máa fi fún Jésù. Kò béèrè ìrànlọ́wọ́ mìíràn bí kò ṣe yìí. Kò gbowó kò gbòbí, bóyá ń bá fún lówó sá. Máa fi Jésù tó gbà mí là. Ó béèrè nǹkan lọ́wọ́ rẹ ju ọkàn ọpẹ́ lọ. The art of praise, the art of worship. That's what God did from you. Ohun tó ń fẹ́ lọ́wọ́ gbogbo wa nìyẹn. Ọkàn tí ó yìn. But if you have the art of worship before Him, there's nothing that you will not give to Him. When you have the art of praise, there's nothing that you will withhold from Him, because you know that He is your God. Kò gbowó kò gbòbí, bóyá ń bá fún lówó sá. Máa fi fún Jésù tó gbà mí là. Ọlọ́run dúpẹ́ lọ́wọ́ Jésù ṣé o. Alágbára lọ́rùn mi, ọwọ́ rẹ̀ dàsẹ́. Alágbára ni Jésù. Óyá o, tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lù. Óyá. Alágbára lọ́rùn mi. Óyá o, alágbára lọ́rùn mi, ọwọ́ rẹ̀ dà. Alágbára ni Jésù. Kábíyèsí, tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lù. Alágbára lọ́rùn mi. Ó lágbára o lórí ogun ayé rẹ. Ó lágbára o lórí ìṣòro. Abániṣe òde ọ̀run ńlá. Abániṣe
ṣe alágbára ni lórí ọmọ rẹ lórí aya rẹ. Kí láyé sọ pé kò ṣeé ṣe mọ́? Kí láyé wí pé ló ti parí? Alágbára ó lágbára lórí rẹ̀ sẹ́. Óyá óyá bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́rùn mi. Óyá óyá òwúrọ̀ alágbára lọ́rùn mi. Kábíyèsí ńlá o alágbára ni Jésù. Óyá 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 bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́rùn mi. Ó lágbára lórí ogun ayé rẹ ni. Ó lágbára lórí ìṣòro ayé rẹ sẹ́. Ó lè ṣe abániṣe ni. Ó lè ṣe lórí ọmọ rẹ. Ó lè ṣe lórí aya rẹ. Bàbá mi alágbára ni. Kábíyèsí ńlá ọlọ́wọ́ gbọgbọrọ Olódùmarè ńlá. Abániṣe òde ọ̀run bàbá mi. Óyá óyá lórí ayé rẹ lórí ayé ọmọ. Kábíyèsí óyá óyá o ó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́rùn mi. Alágbára o alágbára lọ́rùn mi. Alágbára ni Jésù. Bó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí. Alágbára lọ́rùn mi. Kò mọ̀pẹ́ wá. Mọ̀pẹ́ mi. Mọ̀pẹ́ mi. Olúwa. Kò mọ̀pẹ́ mi wá. Mọ̀pẹ́ mi. Mọ̀pẹ́ mi. Bóyá Olúwa. Bàbá ògo mọ̀pẹ́ wá. Mọ̀pẹ́ mi. Mọ̀pẹ́ mi. Óyá óyá Olúwa. Lórí ọmọ kò mọ̀pẹ́ wá. Mọ̀pẹ́ mi. Mọ̀pẹ́ mi. Olúwa. Óyá óyá mo mọ̀pẹ́ wá. Kábíyèsí. Mọ̀pẹ́ mi. Mọ̀pẹ́ mi. Olúwa. Óyá óyá mo mọ̀pẹ́ mi wá. Mọ̀pẹ́ mi. Mọ̀pẹ́ mi. Olúwa. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí tó bọ́ rìnrìn àjò ayé rẹ, ọba tí òjò sọnù tí òjò lulẹ̀. Ọ̀tá rò pé kó lulẹ̀ kó bàjẹ́ Ọlọ́run ni ò gbà. Ọ̀tá ní pé kó yí Ọlọ́run ni ò jẹ́. Ọ̀tá ní pé kó sọnù Ọlọ́run ni ò jẹ́ sẹ́. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Ọba tí òjò burú fún mi tọmọtọmọ. Ọba tí òjò burú tilétilé. Ọba tí òjò burú tẹbítẹbí. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí pé Olúwa o ṣeun o. O ṣe ní ìrìn àjò ayé mi gbogbo. O ṣe ní ìrìn àjò ayé àwọn ọmọ mi gbogbo. O ṣe ní ìrìn àjò iṣẹ́ mi gbogbo. Jésù o mà ṣeun. Alágbára gíga o ṣé. Alágbára gíga o ṣé. Alágbára gíga o ṣé. O ṣé bàbá. Kábíyèsí o ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ́. Jésù o ṣé o. Jésù o ṣé o. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dúpẹ́. Ìyá Ọlọ́run mi. Ọba tó gbọ́ àdúrà. Ògo yẹ, lift your voice and thank him. Ọlọ́run mi. Ọba tó gbọ́ àdúrà. I want you to thank him. Yeah. Let's lift our voice. Ọlọ́run mi.
tó gbọ́ ọba tó gbọ́ àdúrà ògo yẹ Ọlọ́run mi kábíyèsí ọba tó gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà mi ó ń gbọ́ àdúrà kábíyèsí ó ń gbọ́ àdúrà mi Jésù olùràpadà ó ń gbọ́ àdúrà bóyá ó ń gbọ́ kábíyèsí ó ń gbọ́ àdúrà mi kábíyèsí ó ń gbọ́ bàbá mímọ́ ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà mi Jésù olùràpadà ó ń gbọ́ àdúrà lórí ọmọ yóò gbọ́ àdúrà rẹ ó gbọ́ kábíyèsí ńlá ó gbọ́. He's going to answer your prayers. Àdúrà ó ń gbọ́ àdúrà mi Jésù olùràpadà ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà mi ó ń gbọ́ àdúrà ó ń gbọ́ àdúrà mi Jésù olùràpadà ó ń gbọ́ àdúrà. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó pọ̀ ní pàtàgbà tí ó gbọ́ àdúrà rẹ lónìí. I want you to thank him that the Lord Jehovah God that is going to answer your prayers. Ọba tí ń gbọ́ àdúrà tí ò jẹ́ tiẹ̀ gbé láyé. The Lord that will answer your prayers, that will listen to your needs. Ọba tí ó gbọ́ èyí tí ó ṣàánú fún ọ. Tí ayé rẹ yóò rí àánú gbàṣẹ́. Lẹ́kọ̀ọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ayé mi yóò rí àánú gbà. I want you to thank him that your life will receive the mercy of him. Lẹ́kọ̀ọ́ dúpẹ́ lọ́wọ́ pé ayé rẹ yóò rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run. That your life, that the mercy of God will surely going to locate you. Àánú Ọlọ́run yóò bá ayé rẹ gbé. I want to begin to thank him that your life will receive the mercy of him. That the mercy of God will come upon you right now. That the mercy of God will find you. That the mercy of God will locate you in every areas of your life. I want you to thank him right now. I want you to thank him and lift your voice to him. Lord, I thank you because you answered prayers. Lord, I thank you because you hear the voice of your children. So somebody lift your voice and appreciate him. I know that you will hear me. I know that you will open the doors for me. I know that you will turn things around for my life. Somebody thank him because something great will happen for you. Something great will happen in your life. The doors of your miracle is going to happen. Fulfillment of God is going to come upon your life. Lift him up for something great. Lift him up for your miracle. Lift him up for something glorious in your life. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó ti pé prayer yẹn ń fẹ́ kó ṣe pápápá. If you have not yet invite your friends and family, which I will encourage everyone to do that.
It's something that you have to do anytime. It's part of our duty to be a blessing to somebody. Hallelujah. God is not going to do that for you. Àwa tí Ọlọ́run máa lò láti ṣe nìyẹn. Ẹ yá pe orúkọ Jésù. Olúwa, mo dé ní àṣálẹ́ yìí. Ó yẹ gbóhùn ẹkún mi sẹ́. Father, hear the voice of my cry. Nínú àdúrà ẹ gbóhùn ẹkún mi. Hear the voice of my cry. Ẹ kò pe orúkọ Jésù mi tó wà sẹ́. That the Lord God of heaven to hear the voice of your cry. Ó yẹ gbóhùn ẹkún mi o. Ẹ jẹ́ kí ilẹ̀kùn orí mi ṣí sílẹ̀ sẹ́. Let hear the voice of my cry. Oh yeah. Somebody open your heart and begin to pray. Makando brando soto prende kete. Mayadababo shanto prende kete. Mano predo toko lakata. Matok pranda kata kapaya. Mayakato prende kete kebo. Maroso toko prende kete. Open your heart to pray. Repato plede kete. Open your heart to God. Anta tataraba shetelebo. Open your heart and pray to him. In the name of Jesus, Jehovah God, hear the voice of my cry. Oya gbàdúrà, the Lord Jehovah God to hear the voice of your cry. In the name of Jesus, to open doors for you. Kó ṣílẹ̀kùn rẹ̀ kùn ọ́, to open the doors of your miracle. Oya ṣílẹ̀kùn rẹ̀ kùn mí o. Hear the voice of my cry. Let my doors open. In the name of Jesus, let my doors open. Ilẹ̀kùn rẹ̀ mi ṣílẹ̀. Let your doors open for something great. Kí ilẹ̀kùn rẹ̀ ṣí sílẹ̀ nínú ọdún yìí kí ọ̀nà àbáyọ kó là fún ọ. Somebody open your heart to God. Ó yá gbàdúrà yìí. Ó yá ẹ ṣílẹ̀kùn rẹ̀ mi lẹ̀ o. Ẹ ṣílẹ̀kùn rẹ̀ ayọ̀ mi lẹ̀. Ó yá jọ kí ìbùkún Ọlọ́run kó kàn mí. That the blessing of God to rest upon you. Rapato pradataka. Mayagadaba sento prayer. In Jesus' name we pray. Ẹ porúkọ Jésù. Gbogbo ogun ìdíwọ́nú ayé mi Olúwa bá wí lónìí. Every power of hindrances and stumbling block in your life. Ìwọ ogun ìdíwọ́nú ayé mi ẹ gbiná sọnù. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù dáadáa. Ìwọ ogun ìdíwọ́nú ayé mi ẹ gbiná sọnù. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù. Ìwọ ogun ìfàsẹ́yìnú ayé mi ẹ gbiná sọnù. Every stumbling block in my life, may be consumed by the fire of God. Ogun ìdíwọ́nú ayé mi ẹ gbiná sọnù. Ogun olùdènà ayé mi ẹ gbiná sọnù. Let every stumbling block in your life, let every hindrances in your life be consumed by fire. Oya múná lónìí, oya níbo ló wà sẹ́, ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ìwọ ogun ìdíwọ́nú ọ̀nà mi gbogbo, ní orúkọ Jésù, ogun tí ń dí ìṣeré mi lọ́wọ́, ogun tí ń dí ayọ̀ mi lọ́wọ́, ogun tí ò fẹ́ kí n rí mú, ogun tí ò fẹ́ kí n rí gbà, ogun tí ò fẹ́ kí n rí ṣe, oya níbo ló wà sẹ́, ẹ gbiná o, ẹ gbiná sọnù. Egbina son, consumed by fire. Egbina son, consumed by fire. Egbina son, consumed by fire. Every stumbling block, every hindrances that is blocking the blessing, that is blocking the glory. 18 di lower, 18 di ayolowa, 18 di ashorilowa. Every stumbling block your life. Maya gadabawo sonto pregete. Oya gbadua. Oya gbina son. Oya gbina son. Oya gbina son. Somebody open your heart and pray. Somebody lift your voice to God. Wogun ìdíwọ́ gbiná sọnù. Ìwọ ogun ìdènà múná. Ìwọ ogun ìdènà gbígbá sọnù. Every stumbling block. Gbogbo ogun jẹ́ ajínigbé. Àbàrìjẹ́ mọ́ mi lára. Ní orúkọ Jésù. Ogun olùdènà. Oya. Rapato pradada. Mashando braga. Oya gbàdúrà. Kó gbiná sọnù. Ask the Lord to consume it by fire. Ẹjọ́ gbiná. Ẹjọ́ ogun ìdíwọ́ gbiná. Ẹjọ́ ogun ìdènà gbiná. Open your heart to pray. Somebody lift your voice to him. Ẹjẹ́ kó ogun ìdíwọ́ gbiná. Ẹjẹ́ kó ogun ìdènà gbiná. Nínú ayé mi lónìí. Somebody pray to God. Ẹjọ́ lana. Ìwọ ogun ìdíwọ́, ìwọ ogun ìdènà. Ogun ajírégbé, ogun abárẹ́jẹ́. Oya mbolo wase. Somebody lift your voice and pray. The Lord Jehovah God consume it with fire. With the fire of him. Oya ba anje umuna. Ìwọ ogun ìdíwọ́ múná lónìí. Ìwọ ogun ìdènà múná lónìí. Somebody lift your voice to God. Ask the Lord to consume every of your battle with his fire. Every of your battle with his fire. Every of your battle with his fire. In the name of Jesus. Consume it with your fire, oh God. In Jesus' name, we pray. Let's pray. The Lord Jehovah God to arise to help you. Let's pray. The Lord Jehovah God to arise to break every yoke. Olúwa dìde kó ràn mí lọ́wọ́.
Olúwa dìde kó ran ayé mi lọ́wọ́. I want to open your heart. If God don't help you, nobody can help you. That's why I want you to know that. Tí Ọlọ́run ò bá ti ràn ẹ́ lọ́wọ́, kò sí ẹni tí ó ràn ẹ́ lọ́wọ́ láyé. Ìrànlọ́wọ́ rẹ ó láti wá látọ̀dọ̀ Ọlọ́run. Your help only comes from God. You can't get any help nowhere except God help you. Kò sẹ́ni tó lè ran ayé ẹni lọ́wọ́ tí Ọlọ́run ò bá ti ran ayé èèyàn lọ́wọ́. I will have mercy on you so that he will have mercy. I will have mercy on you so that he will have mercy upon your life. The Lord will help you so that they can help you. Dìde, Ọlọ́run mi dìde o. Dìde, Ẹlẹ́dàá mi dìde o. Dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Dìde, Ọlọ́run mi dìde o. Ọwọ́ rẹ dà. Dìde, Ẹlẹ́dàá mi dìde o. Bàbá, dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Let God arise for you. Dìde, Ọlọ́run mi dìde o. Dìde, Ẹlẹ́dàá mi dìde o. Óyá óyá, dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Dìde, Ọlọ́run mi dìde o. Ọmọ Ọlọ́run gbàdúrà sẹ́. Dìde, Ẹlẹ́dàá mi dìde o. Óyá 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 o. Dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde o. Óyá óyá. Dìde, let God arise. Ọlọ́run mi dìde o. Mi gbọ́. Dìde, Ọlọ́run mi dìde o. Kábíyèsí ńlá. Dìde o, kò gbèjà mi ìjà bàbá dìde. Ọlọ́run mi dìde. Let God arise. Dìde, Ọlọ́run mi dìde. Nítorí ọmọ mi. Óyá óyá ò dìde. Let God arise. Nítorí aya rẹ. Óyá óyá ò dìde. Ọlọ́run mi dìde o. Lórí iṣẹ́ mi ò dìde. Ó jẹ́ kó tú ọ̀tá ayé rẹ ká. Óyá óyá ò dìde. Orúkọ olùdènà ogun adínilọ́wọ́ lórí ayé rẹ ò dìde. Ọlọ́run mi dìde. Ó yá gbàdúrà sẹ́. Dìde. Ọlọ́run, let God arise to fight your battle. Dìde. Let God arise to remove every spirit of failure. Dìde. Ọlọ́run mi dìde. Let God remove every spirit of disappointment. Every spirit of barrenness. Óyá 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 ò dìde. Lórí ayé mi o. Óyá óyá. Lórí ayé mi o. Lórí iṣẹ́ mi o. Lórí ilé rẹ o. Andaya baba sondo prakatakata. Óyá óyá dìde. Ọlọ́run mi dìde o. Kábíyèsí mi o. Dìde. Àkókò ire mi tó láyé dìde. O gbọ́dọ̀ ṣẹrú èèyàn mọ́. Óyá 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 ò dìde. O gbọ́dọ̀ ṣẹrú ẹbí. Màkàjà kàtàkàtàkàtà. Anda rebo sondo pragada. Óyá óyá lórí ilé mi. Anda masundo prada. Alágbára dìde bàbá mi ò dìde. Ọlọ́run mi dìde. Alágbára dìde. Kankan dìde. Ọlọ́run mi dìde. Alágbára mi. Olódùmarè dìde. Ọlọ́run mi dìde. Óyá lórí ilé mi. Lórí ọmọ ò dìde. Kábíyèsí ńlá. Lórúkọ Jésù. Lórí iṣẹ́ mi. Lórí ilé mi. Bàbá mi dìde. Tó bá pé Ọlọ́run kó dìde nítorí ọ̀rọ̀ rẹ ní ìdíje. Tó bá dìde ọ̀tá rẹ rán. Bàbá mi dìde. Tó gbàgbà lọ́wọ́ alágbára tí ń fìyà jayé mi ò dìde. Ọlọ́run mi dìde. Tó gbàgbà tí ń daṣẹ́rú. Tó ń baṣẹ́ jẹ́. Ó yá bá mi dìde ṣiṣẹ́. Every power that is holding your life. Let God arise. Ó yá dìde lórí iṣẹ́ mi ò dìde. Ó yá lórúkọ Jésù. Ọlọ́run mi dìde. Ó yá dìde lórí ọmọ mi ṣẹ́ dìde. Anda yaba. Ó yá dìde nítorí
ṣe láti jọ yìí kí ló dà ó yá gbé alágbára kó bọ̀ ṣe ó yá májò sú ọ̀sẹ̀ ó yá dìde ọlọ́run mi dìde o lórí ilé mi bàbá o mi ò gbúdọ̀ ṣẹrú èèyàn mọ́ owó ò gbúdọ̀ wọ́n mi mọ́ láyé dìde ọlọ́run mi dìde o iṣẹ́ rere bá mi wá o ayọ̀ rẹ kó dé let your joy manifest in the name of Jesus. Let your miracle manifest right now. We pray in the name of Jesus. A turnaround in your life, a turnaround in your home, a turnaround in your family. Oh yeah. Alágbára bàbá mi mọ́. Ọlọ́run mi ní lórí ọmọ mi, lórí aya rẹ, lórí ọkọ rẹ, lórí iṣẹ́ rẹ, lórí ọ̀nà rẹ, ẹbí rẹ o, ní gbogbo ọ̀nà ayé rẹ o. Ó yá kó dìde lórí iṣẹ́ rẹ o dìde. Ọlọ́run mi dìde o. Ẹ porúkọ Jésù. Nítorí ayé mi bàbá ó dìde ni o. You arise, O God. Concerning my life, you arise, Jehovah God. I want you to open your heart and pray and talk to God. The Lord Jehovah God to arise, to fight your battle for you. The Lord should arise to remove every hand of failure from your life. He's only the one that can do it. Are you not been trying to do it on your own? Are you not been putting your best? I want you to look unto the hill. He said, where I will look unto the hill. He said, where cometh my help? He said, my help is from the Lord. You can only find that help in God. Man will disappoint you. Man will take it one point and they will say to you, lift your voice and talk to God. Olúwa dìde nínú ọdún yìí fún mi o. Olúwa dìde nínú oṣù yìí fún mi. Arise for me, O God, as about to enter 2020. Begins from this month. A change of story must begin. A new life must begin. Orere kan bẹ̀rẹ̀ nú ayé mi. Ìdàgàdàgàdàgàbà. Ó yá ń bolo wá sẹ́. Porúkọ Jésù. Ẹ̀yin ogun ọ̀run ẹ dìde fún ayé mi sẹ́. Ó yá. Ẹ fi gbọ̀ tó lé mi lọ́wọ́. Mà tó kàtà. Ẹ mú ìgbà ìkorò kúrò. Take every season of sorrow, every season of disappointment, every season of battle. Ó yá mi gbúdọ̀ jagunmá. Ikalababo sato. Maliabanto pranda. Limprendo sekete. Mayagalabo sekelebo. Ó yá gbàdúrà. Ire kó dọ́wọ́ rẹ lónìí. Ní orúkọ Jésù. Ire rẹ kó dé. Ó yá. Ayọ̀ rẹ kó pọ̀. Ó yá, somebody lift a voice. Arise to help me, O God. Ẹ dìde fún ìrànlọ́wọ́ mi. Arise to open my doors. In the name of Jesus. Arise to pour your blessing on me. Arise to bless me. Somebody pray. Gbàdúrà àkókò rẹ̀ mẹ́tò. In Jesus' name we pray. Ẹ porúkọ Jésù. Gbogbo agbára tó dó ti ayé mi o. Every power that been assigned for your life. Gbogbo agbára tó dó ti ìrìn àjò ayé mi o. Ìwà agbára náà ṣègbé lónìí. Gbogbo agbára tó bá dó tì ọ́. Gbogbo agbára tó fẹ́ kó ríre mú. Every power assigned for my life. Every power assigned. Mo sọ pé when except you don't have glory. If you don't carry glory, don't worry. So lógo, má worry kó lọ máa ṣe tiẹ̀. But once you want to move forward in life, once you want to get things in life, the enemy always come. Enemy will always show up. Even though the Bible told us they will surely gather. He put surely. When they say surely there, that means certain. Surely they will gather. But also for them that have the knowledge of God. Àwọn tó ní òye Ọlọ́run sọ ó ti sọ àsọtẹ́lẹ̀ nípa àwọn tó kóra wọn jọ yẹn already. Wọ́n ló mọ̀. Surely they will gather. Wọ́n á wá o. Ṣùgbọ́n àwọn tó bá wá wọn ó ṣubú. They will going to fall. Ìwọ ni kò wá béèrè fún ìṣubú ọ̀tá rẹ kíákíá. Mi ni kò lépa èèyàn. Kọ́lọ́run kó fún ẹ ní ìṣẹ́gun lórí agbára wọn. Lift your voice and pray. I want to come out. I want to have victory. I want a change of life. Mo fẹ́ pa ìtàn tuntun. Wọ́n mo fẹ́ pa ìtàn tuntun ayé mi o. Mo fẹ́ káyé rí. Mindo bado prando toko blagadagabagaba. I want to have a new story. Èmi náà fẹ́ rẹ́rìí jẹ́.
Èmi náà fẹ́ rí ẹ̀rí jẹ́. He said, when people are saying, let there be casting down, and you shall declare, there shall be lifting up. It's time for my lifting up. He said, in a due time, he will lift me up. Is that not the word of God that says in a due time, he is going to lift your life up? Oh yeah, àkókò ìgbéga mi dé Olódùmarè. Àkókò àṣeyọrí mi dé. Oh yeah, ẹ má jẹ́ n jìyà mọ́. Ẹ má jẹ́ n jìyà mọ́. Oh yeah, porúkọ Jésù. Ẹ má jẹ́ n dààmú mọ́. Put an end to my disappointment. Put an end to my sorrow. Put an end to my failure. And ẹ gbàdúrà. Ẹ porúkọ Jésù. Mayaka to bradagada. Liprendo sondo bragada. Oh yeah, gbàdúrà. Somebody open your heart and pray. In the name of Jesus. Oh yeah, porúkọ Jésù yẹn. Ẹ má jẹ́ n dààmú mọ́ o. Lórí ọmọ ni. Ẹ má jẹ́ n dààmú mọ́. Lórí aya ni. Ẹ má jẹ́ n dààmú ní orúkọ Jésù. Ẹ má jẹ́ n dààmú lórí iṣẹ́ sẹ́. Gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Now today, I told us what I want you to do. Act like Jacob that come before the Lord, that came before him and wrestle with him. He wrestled with God that you will not go. It's not that he's beating God, but he hold him. You have something that I need in your hand. Bless me. You have something that I need in your hand. Bless me. Lord, ní máa ráyọ̀ mi gbà o. Ẹni ìtàn múra o. Ẹni ìtàn múra. Ta ló ń jẹ́ ẹni ìtàn bí? Lord, ní máa ráyọ̀ mi gbà. Wáyé ẹ kó bẹ̀ ṣe pàtàn rere. Ẹni ìtàn múra. Káyé ẹ kó wá bẹ̀ ṣe pa ìtàn rere. Lord, ní máa ráyọ̀ mi gbà o. Lord, ní máa ráyọ̀ mi gbà. Dandan ni kó ṣe o. Torí Ọlọ́run ayọ̀ ni ọ́. Lord, ní máa ráyọ̀ mi gbà. Lord, ní máa ráyọ̀ mi gbà. Today. Lord, ní máa ráyọ̀ mi gbà. Ó yá gbàdúrà sẹ́. Lord, ní máa ráyọ̀ mi gbà. Lord, ní máa ráyọ̀ mi gbà. Bàbá kò ṣe o. Dandan ni kò ṣe o. Torí Ọlọ́run ayọ̀ ni ọ́. Lord, ní máa ráyọ̀ mi gbà. Ẹ mú èrè lé mi lọ́wọ́. Ẹ jẹ́ káyọ̀ mi kó wọlé wá bàbá. Óyá alágbára gíga. Kí ni mò ń fẹ́ tí ò sí lọ́wọ́ rẹ o? Kí ló lè ṣe alágbára bàbá? O lè ṣe Olódùmarè ńlá. O lè ṣe abániṣe nìyọ́ o. Ó di dandan káyé mi kó gbárí. Ó di dandan káyé rẹ̀ kó gbárí. Ó di dandan ọmọ rẹ̀ kó gbárí. Ó yá kàtàkàtà káyé rẹ̀ kó bẹ̀rẹ̀ sí pa ìtàn tuntun. Káyé rẹ̀ kó rí ìrànlọ́wọ́ gbà láyé o. Ó yá dandan ni kó ṣe o. Orí Ọlọ́run ayọ̀ ni ọ́. Lórí máa ráyọ̀ mi gbà. Ó yẹ mú lé mi lọ́wọ́. Lórí máa ráyọ̀ mi gbà. Lórí máa ráyọ̀ mi gbà. Ọmọ Ọlọ́run gbàdúrà sẹ́. Lórí máa ráyọ̀ mi gbà. Kábíyèsí alágbára. Lórí máa ráyọ̀ mi gbà. Bàbá mi o, bàbá dání kò ṣe o. Orí Ọlọ́run ayọ̀ ni ọ́. Lóní máa ráyọ̀ mi gbà. Lóní máa ráyọ̀ mi lóní máa nínú àdúrà yìí. You shall receive your own in Jesus' name. Lóní máa ráyọ̀ mi gbà. Lórí ọkọ o, lórí aya. Lóní máa mi gbọ́. Lórí ilé, lórí ẹbí. Lóní máa ráyọ̀ mi gbà. Májú oṣù o, múra sí i. Lóní máa ráyọ̀ mi gbà. Dandan ni kò ṣe alágbára fún mi.
lẹ́ẹ̀kan sẹ́ lóòní máa láyọ̀ mi gbà ọdún yìí òkú lọ́rọ́ mi lọ́wọ́ bàbá mi máa wò lóòní máa láyọ̀ ẹ ṣàánú ayé mi ẹ mú lé mi lọ́wọ́ lóòní máa láyọ̀ mi gbà lórí ọmọ lórí àyàwó lóòní máa óyá lórílẹ̀-èdè yìí òun wà ní lóòní máa láyọ̀ mi gbà lórílẹ̀-èdè yìí òun wà ní ẹ mú lé mi lọ́wọ́ lórí iṣẹ́ ẹ fi fún mi o lóòní máa láyọ̀ mi gbà lórí ọmọ o ẹ dá mi lóhùn lóòní máa ó yá pé jẹ́ lóòní máa láyọ̀ mi gbà ní gbogbo ọ̀nà mi lórí iṣẹ́ mi o lóòní máa rí abábá lọ ṣàtàtàtàtàtàtàtàtà lóòní máa ó tó jẹ́ àì màkàyàbá ó tó gẹ́ Olódùmarè ó tó lóòní máa ọ̀tá ti ṣògo tó Olódùmarè dìde lóòní máa ayé ti sọ̀rọ̀ tó Olódùmarè bàbá mi sẹ́ lóòní máa ó yá alágbára dìde nítorí ayé mi o lóòní máa ó bá gbàdúrà kàndáyà kàràbà ṣàtà lóòní máa láyọ̀ mi gbà ní kankan ẹ bá mi ṣe o lóòní máa láyọ̀ mi gbà ní wérewére ẹ dá mi lóhùn lóòní máa láyọ̀ mi gbà ẹ jákáyé rí kọ́ mọ̀ pé wọ́n ní lóòní máa láyọ̀ mi gbà ẹ jákáyé rí kọ́ lágbára ni ọ́ lóòní máa àdúrà mi ò kúrò lásán bàbá ìṣàánú ayé mi ni lóòní máa láyọ̀ ẹ ṣàánú mi tọmọtọmọ tilétilé ẹ jẹ́ ń di dádì gidi ẹ jẹ́ ń di mọ́mì gidi láyé o lóòní máa ẹ má jẹ́ ń di gbẹ́tú ọkọ Olódùmarè lóòní máa láyọ̀ mi gbà ní kankan ẹ bá mi ṣe wò lóòní máa láyọ̀ mi gbà láàrin ẹbí ẹ ṣe mí lóore lóòní ó yẹ eré ayé rẹ dẹ ó yẹ gbà lóòní máa ó lọ́wọ́ agbára tó gbé pamọ́ sẹ́ lóòní máa ó màkàlà brando seketeri boko filo setela rakatakata brando kata rusekeli boko brando kata ruseteteli bakunda kadaba lórí iṣẹ́ mi bàbá mi lóòní máa láyọ̀ dandan ni kò ṣe o alágbára o lóòní máa láyọ̀ mi gbà ẹ porúkọ Jésù ẹ mú lé mi lọ́wọ́ mi tó bá wà o ayé mi ń fẹ́ ayé ọmọ mi ń fẹ́ Lord listen to me I want you to know one thing you can't get it except God give to you Jésù ló sọ ó ní kò sẹ́ni tó róhunkóhun gbà bí kò ṣe pé ọ̀run fi fún ó ní kò sẹ́ni tó róhunkóhun gbà bí kò ṣe pé ọ̀run fi fún you can't get it until the heaven release it to you you can't have it until the heaven release it to you you can't get anything in life ní ọ̀pọ̀lọpọ̀ náà mo ti ń ṣe kíní láti jọ́ yìí I've been there all this while I've been going through a lot of things in my life and nothing happened because the heaven is not yet released even though if say there the Lord say it's been released to you and you don't get it like Daniel Ọlọ́run gbogbo ò tí ì dìde pápátá nìyẹn ìjọ tí Ọlọ́run dìde sí ìbéèrè Daniel ọ̀rọ̀ kan ni Olúwa bá ọ wí Sátánì ó dẹ̀ parí and that's the end of it Ọlọ́run á dẹ̀ dìde àìní á dẹ̀ wà nú ayé ẹ̀ níbo ló ti ń bọ̀ ta lẹ́ni àìní Ọlọ́run á dẹ̀ dìde ẹ̀gán á dẹ̀ wà nú ayé ẹ̀ níbo ló ti ń bọ̀ níwájú Ọlọ́run yìí ẹ porúkọ Jésù arise to help me ẹ dìde ẹ gbà mí ẹ má jẹ́ tèmi gbé láyé ẹ má jẹ́ ń jìyà mọ́ ìyà ẹ pọ̀ ju Olódùmarè ìyà ẹ pọ̀ enough of this struggle enough of this shame ẹ porúkọ Jésù ó yá ọjọ́ ń lọ bàbá in Jesus name we pray. I noticed one thing. I begin to look, I think I watched a documentary of the leaders in Nigeria. I will read the documentary of our leaders in Nigeria. And I look at their age. And I look at their very age. I think most of them sometimes, they are in their 30s. In their 30s, they begin to reign, be the president of a nation. Ọmọ ọdún 30 years old ó ti ń rule 30 most of them gbogbo wọn dàgbà náà
And I'll look in the scripture also. Ọlọ́run ò fẹ́ kó dàgbà yà kó tó lówó. Hallelujah. Ọlọ́run ò fẹ́ ká dàgbà yà ká kí nǹkan tó jẹ fún ọ. Báwo mo ṣe mọ̀? Joseph pẹ̀lú gbogbo ìyà tó jẹ at the age of 30. Ọlọ́run mú gbogbo ẹ̀ dópin. Joseph stood before Pharaoh at the age of 30. 30 years old ló dúró níwájú Pharaoh tó di prime minister. Ẹ tún gbé síwájú sí. Okay. Dáfídì himself was 30 years old when the oil was poured upon him to be the king over Judah. 30 ni tó di ọba. Tún gbé síwájú díẹ̀ sí. Ìgbà àtijọ́ nìyẹn. Jésù Olúwa himself was 30 years old. Ìgbà Olúwa fẹ́ rí tiẹ̀ mú. Ìgbà tí yín ò bá ṣe jẹran mọ́. Ìgbà tí gbogbo mọ́tò yẹn gan ò lè tẹ́, ò lè gbá mú dáadáa. Ìgbà tí kò lè gbà wá oníṣẹ́ kò lè máa jẹ́ kí n ṣàwà ń sálẹ̀ torí pé kí ni mi lè gun step. Hallelujah. Nítorí ò lè gun step mọ́ torí kò sí agbára mọ́. Ṣé ìgbà yẹn ló wá dà? Ẹ máa jẹ́ ń wà ń sálẹ̀ ń bí. Mi lè gun step. Ṣé ìgbà yẹn wá ni? Ẹ porúkọ Jésù. Ẹ má jò ó pẹ́. Ẹ jẹ́ kí ilẹ̀kùn oore mi ṣí o. Ẹ má jò ó pẹ́. Ẹ má jẹ́ kó pẹ́ fún mi. Ẹ má jò ó pẹ́. Open my doors now. I want you to open your heart to God. Ẹ má jò ó pẹ́. Kiri ayé mi bọ́ sí. Ai, makali power inside. Minda nemberu sondo branda kata. Limbrando shikelebo. Lord, don't let it be too long. Open my doors now. Open my doors of miracle. Give me the blessing, oh God. Give me that favor, oh God. Give me that glory, oh God. Give me that fulfillment, oh God. I hope you are praying wherever you are. I hope you are lifting your voice to God. Mo lérò pé òun gbàdúrà mi tó wà. Mo rò pé òun sọ fún Ọlọ́run. Kò sẹ́ni tó máa rí gbà bí Ọlọ́run ò bá fi fún o. Kò bá tiraka jù bẹ́ẹ̀ lọ. Ò bá sáré jù bẹ́ẹ̀ lọ. In Jesus' name we pray. Listen very well. The Bible make it clear. If God don't watch over your house, I believe in effort. 100%. And I believe you pray, you take a step. I believe that if you are praying without a step, except God says stay, don't take a step. God is not a magician. I don't believe in any magic anywhere. I don't believe in any magic anywhere. That thing will just happen like that. God is a miracle worker. He can bless you beyond you. I know that God can bless you. Only I believe in God's miracle. I believe in God's word. Our God He has the power over every situation of our life. But also, He's not a magician. Is a miracle worker. I mean, that little thing that you are doing is what God is going to put the blessing upon. Ohun tó ń ṣe lọ́nà máa fi ìbùkún mo sọ fún yín pé ẹnìjọ kan àjọ ń gbàdúrà àjọ kan ó gbé pálí wá ó ń ṣọmọ pé Ọlọ́run fi owó sínú pálí mo jẹ̀ sì kéré mo ní mi rò bẹ́ẹ̀ ó ní Ọlọ́run ní fowó sí mo ní mo kò lè ṣe o ṣùgbọ́n kò ní ṣe o kí n tó máa àfìgbà tí lẹ́nu mi gbò Ọlọ́run lè ṣe Ọlọ́run fowó sínú pálí o àfi là ò lẹ́nu ìwọ́kẹ̀ àná Ọlọ́run lè ṣe Ọlọ́run fowó sínú pálí o Ọlọ́run á mú miracle á rán yàn sí ẹni wàá ṣe nǹkan kan ni tí ìyanu á fi ṣẹlẹ̀ hallelujah no tí mo lọ rèé with all your effort without God in it is a failure. When you put God out of the effort of your life, just know that failure is coming. But Mr. Satan had something is working. Bàbá yẹn wọ́n ti rí ẹni tó pé ìgbésí ayé wọn dá níbẹ̀rẹ̀ kíákíá àwọn ti gbé wọ́n ti ṣe wọ́n ti wà wọ́n ṣe ìkẹyìn rẹ̀ torí pé wọ́n fi Ọlọ́run sí ó burú jáì má jẹ́ èṣù tán ẹ o don't let Satan deceive you pé ohun tó ń ṣe yẹn láì ní Ọlọ́run ó ń ṣiṣẹ́ dáadáa mi ń lọ church mi ń gbàdúrà mi ń ṣe kọ́kọ́ ṣùgbọ́n mò ń gbégbé ayé tó dáa mo bẹ́tà ju àwọn tó ń lọ church lọ wọ́n ń tàn ọ́ ni
mo bẹ́tà ju àwọn tó ń sin Ọlọ́run lọ. Kí lọ́lọ́run ń ṣe fún yín tó ṣe fún mi náà? Àwọn ọmọ mi rè ló ń ṣe. Ìjọ tí arákùnrin yẹn sọ bẹ́ẹ̀ tí ò fi Ọlọ́run sí tiẹ̀ náà ó béèrè ẹ̀mí ẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó ní lénìí ìwà ṣíwèrè, lénìí láó béèrè ẹ̀mí rẹ lọ́wọ́ rẹ. Pẹ̀lú gbogbo nǹkan tó kà á lẹ̀ kò sí Ọlọ́run ẹ̀. Ó ní if the Lord did not build the house, tí Ọlọ́run ò bá kọ́ ilé náà gbọ́ dáadáa, ò bá kàwé sàfisikẹ́tì ẹ̀ ò bá nà pánpánpánpán tó nà délẹ̀ gbẹ̀ntú ni o kò lè mú nǹkan kan jáde. Sàfisikẹ́tì ò bá gùn débẹ̀, ò bá mọṣẹ́ ju bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ dókítọ̀, arákùnrin kan dókítọ̀ ni ká ló fi tọ́ Ọlọ́run ṣe láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ló bá dá doctor, medical doctor, ó end up ní ẹni tó waiter. Medical doctor end up being a waiter. Hello sir, what you want to order? Burger King, order, give me fries, and orí doctor agbe abo a lọ kitchen lọ gbé wá fún wọn. Sátánì gba nǹkan mọ́ lọ́wọ́. Ká ló ti fi tọ́ Ọlọ́run ṣe níbẹ̀rẹ̀ pé dókítà tó ń dà kò lè dá nǹkan kan tọ́nà ò bá sínú ẹ̀, kò ní wọ pẹ́ńpẹ́ ayé ò ní kóbá, ayé kóbá ló fà á ló di waiter tí ń gbé tí ń pé hello how much I just want I don't want noodles and I want chicken. Doctor nǹkan tó yẹ kó máa prescribe, ẹni tó yẹ kó máa gbọ́rọ̀ ó wá ń prescribe mọ́ínmọ́ín. Lórúkọ Jésù ayé ò ní gba sọnù mọ́ ọ lọ́wọ́. Ẹ porúkọ Jésù, lift your voice and talk to God. It's time for my miracle. Munda gadabaka pradakata. Menda ẹ bá mi kọ́ ìrìn àjò ayé mi o. Ẹ ṣe bí ọba lórí ọ̀rọ̀ mi sẹ́. Arise to lift me up. Arise to turn things around for me. Arise to favor me. Arise to bring the blessing upon my life. Ẹ dìde kẹ́ ṣe mí lóore kọ́dún èyí tó parí. Nínú ọdún tí mo fẹ́ wọ̀ lọ, ẹ jẹ́ kí n gbére wọ ni. Ẹ jẹ́ kí n gbé àṣewọrú wọnú ẹ̀ ni. As you want to enter 2019, a turn around, a change for your life. O gbọ́dọ̀ wà bákan náà mọ́. Ayé mi ò gbọ́dọ̀ wà bákan náà mọ́. Ó yẹ gbà mí o. Máa sọ́dọ̀bọ̀ ẹ má jẹ́ ń jìyà. Lord, deliver me. Don't let me suffer. Ẹ bá mi kọ́ iṣẹ́ mi. Ẹ sọ iṣẹ́ mi dílá fún mi. Gbogbo agbá tó ní kò ní gbèrú. Every power gbogbo agbá tó ní kò ní dàgbà. Gbogbo agbá tí kò ní tó ní ọkàn mi ò ní balẹ̀. Pé iṣẹ́ mi ò ní tó mi jẹ. Pé kò ní tó mi jẹ láyé. Pé ìwé tí mo kà pé kò ní mú nǹkan jáde fún mi. Ọba Ọlọ́run lanu kó gbàdúrà. O ní di iṣẹ́ ṣiṣẹ́ o. Màkàlí àdàbàkàtà. Ayé rẹ ò ní di iṣẹ́ ṣiṣẹ́. Ọ̀nà rẹ kó là ní. Ọ̀nà àbáyọ kó dé bẹ́ẹ̀ ni. Ẹ gbàdúrà. Ẹ pọ orúkọ Jésù. Dúà. Lórúkọ Jésù Kristi. Olúwa, if you don't understand my language, hallelujah, say that amen. I want to make sure that you are there. Hallelujah. If you don't understand Yoruba, and also those on the showers of blessing, I say make sure you are saying, because I'm using another app now, so I want to make sure everything is working. Please just make sure everything is okay. Like that time later on in the last prayer, I realized that they did not receive it on YouTube and on Facebook. Yes, so I want to make sure everything is working. After the prayer, I realized that the program is not on YouTube, it's not on Facebook, and nobody said that anything to me. So, hallelujah. So I make sure not after the prayer to realize it. You prevent things, not to let things happen before you prevent. Praise the Lord. Prevention is better than what? Cure. Running to God earlier on is better. Early in life is better than late. He will save you anyway. There's no way that there's no time you come to, he will save you. Listen, what a 30 years old man will enjoy, 80 years old, but then you will not able to swallow that meat very well. The bone, you're not going to crack it. Hallelujah. Praise the Lord. So it's time for, even at one point in David's life, they know that he loves woman so much. Ara ọba tó ń ṣe kíní báyìí tó máa gbé obìnrin fún yóò sọ jẹ́ pápá àpá ni o. Wọ́n gbélé lọ́wọ́ gan-an bàbá kò ṣe nǹkan kan mọ́. Hallelujah. So at old age, it's time for you can enjoy your life now. It's time for you can enjoy the blessing.
This is a moment you can enjoy. That's why I look at the scripture that those people enjoy their life at their early age. God did not go to Mary at her old age, at early age, at early age. Ọ̀dọ́ láńgbá rẹ̀ lọ́lọ́run lọ bá ń bẹ̀ pé ìwọ yìí ọ̀gá ògo Ọlọ́run yóò ṣì bọ̀ ọ́ wàá sì di ẹni ńlá kò lọ bá ń gbà tó ti ń ṣe gbà tó sì lágbára o. There's time for your youth for you to prosper in life. Ó yẹ kó o di bàbá gidi. That it's time for you to be a good mother. Kí ló mú yàn mú téèyàn jẹ́ a good, my mom is a good mother, my dad is a good dad. Ohun kankan ni nǹkan tó gbé ṣe ni. Tí wọ́n bá dẹ̀ bọ́nú ìyá ọmọ rẹ̀ bọ̀ ṣé ìgbà tó bá ní almost like $50 million in account tó filẹ̀ fọ́mọ yáà gbé -0 ló gbélé ṣé ayé ọmọ ò ní dá ọmọ tó rí ẹ̀ bá pé dáadáa á mọ nǹkan tí ó fi ṣe ẹ̀kẹ́ dáàdì gangan ò rí nǹkan kan gbélẹ̀ ai mọ̀kálíà ìyà kó tánú ayé rẹ̀ lónìí in the name of Jesus orúkọ Jésù bí tẹ́ wà sẹ́ ó yá ṣe bí ọba Olúwa ṣe bí ọba arise as a king. I say he has authority. The Bible says when that is the place where the voice of a king, there is power. When the king says that you are released, you are released. When the king says that you are free, you are free. Lift your voice and say, let Lord reign as a king in my life. Ṣe bí ọba lórí ọ̀rọ̀ mi. Ṣe tó bá sọ pé ó tì, tó bá sọ pé ọba ni ó bá sọ pé yes, ohun tó bá sọ, he override every other voice. Ọlọ́run ṣe bí ọba, ṣe bí ọba, gbogbo ẹni tó ń ṣe bí ọba. The one that is reigning as a king in your life, that is determining your future for you, that is controlling your blessing. And don't ṣe bí ọba lórí mi o, Olúwa gbàgbà lọ́wọ́ ẹ̀. The one that is reigning in your life, failure that is reigning as a king, Lord disappointed. Oh yeah. Somebody open your heart to God. Olúwa ṣe bí ọba nítorí ayé mi, ṣe bí ọba nítorí ayé àwọn ọmọ mi. Ẹ gba ipò mi fún mi, ẹ gbé ìrànlọ́wọ́ dé fún mi. In the name of Jesus, arise to bless me, arise to favor me, arise to take me to that place you have prepared for me. Somebody lift your voice. Olúwa ṣe bí ọba, arise to be as a king, as the king of kings in my life, that things turn around. In the name of Jesus, Olúwa ṣe bí ọba ń bẹ̀, ṣe bí ọba, 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 ṣe bí ọba. Lórí exam yẹn ṣe bí ọba fún mi. Concerning that board exam, let Jehovah God reign as a king. Concerning your papers in that land, in the name of Jesus, let it reign as a king. Concerning your marriage, let it reign as a king. Whatever that he declare, Mayaka that we stand. He said the counsel of God will stand. Whatever the King of Kings and the Lord of Lords declare over your life, it is what is going to be. Lift your voice and pray. Oya gbàdúrà, Olúwa ṣe bí ọba 2019 fún mi. No 20 tí mo tún fẹ́ wọ̀ lọ. Reign as a king. Reign as a king. In Jesus' name, we pray. Amen. If I say that if you are not doing your job, I want pastor to threaten and do your job, share it. I'm doing my job to come. You do your job to share. Pastor, I know many of you are going to say that. Pastor, my job to come, your job to share. Hallelujah. The Lord's job to answer. Everybody has a duty. Me, my job to come. You to share, to pray, to call people, and God's duty to answer. So everybody has his own duty. And God will respond to your own duty because He's a responsible God. He's not a failure God. My job to come, your job to share, to pray to share, your job to pray to share, and God's job to do it. When everyone on his own duty, there's going to be a result, a great result. When everyone is on his own duty, it's for you to come with faith in your heart. Your duty to come with faith in your heart to receive from God. God's duty is to do it for you. So it's our duty to be a blessing. And what you are doing, don't worry, just leave. If people don't answer you, just one day they will go to it. I know that.
Yeah, everyone will pray. There's no one that will not pray. Kò sẹ́ni tí ò ní gbàdúrà. Kò sẹ́ni tí ò ní wá Ọlọ́run. Kò sẹ́ni tí ò ní gbàdúrà. Kò dẹ̀ sẹ́ni tí ò ní wá Ọlọ́run. Kó tó kàn máa dání pé tó bá ti mọ ibi tó yẹ kó ti wá. Ọ̀pọ̀lọpọ̀ á wá káàkiri, á wá láyé babaláwo. Kó ṣàgúnṣà àti iṣẹ́ ní. Á wá ó ṣà ń wá nǹkan kan. Torí kó mọ̀ bá jì sí páńpẹ́ ọ̀tá. But it's better to know the right place to go, which is the right place himself. God, Jesus, not a man, not a pastor. Him. I have nothing to offer to you. Nothing. Me, kò sí nǹkan bẹ́ẹ̀ fún ọ. Kò sí nǹkan tí mo ní. Ṣùgbọ́n ẹni tó ní alágbára tí mi ń sọ̀rọ̀ ẹ̀ ń pa ẹ̀ fún ọ. O lè ṣe. Ó yẹ náwó yín jáde. I'm going to share the grace now. In about 1 hour's time, the service is going to begin. Hallelujah. So the service is going to start. Probably a short one. And also we are coming back at midnight. We take rest. We're coming back by midnight. And after that midnight, it's going to be 9 in the morning tomorrow. And I'll do both in English and Yoruba. I know it's Yoruba section, so just to carry everyone along. So because the morning section, 6 o'clock. And the next one will be 12. And also we do this as we seek the face of God. You just have the faith in Him and things will work well for you. Now, ẹ porúkọ Jésù. Ọlọ́run, fún mi ní ẹ̀rí jẹ́ ní ẹ̀rí ohun rere láyé. Give me my testimony. I'm waiting for it, oh God. Mo ń dóde ẹ̀rí mi. Olúwa, mo ń dóde. I'm waiting for my testimony. Ẹ fún mi ní ẹ̀rí tèmi náà. Ẹ̀rí ẹ lórí ìwé. Bí Ọlọ́run máa fún mi ìwé mi. Ẹ̀rí mi pé mo rọ́kọ, mo rí tèmi náà mú lájọ tí mo ti ń wá yìí. Èmi náà rí tèmi bí. Èmi náà rí ilé kọ́ mo rọ́kọ gùn. Fútúwájì ń tó Olódùmarè. Mo láṣeyọrí. Màá nà nàmbà sóto kẹ̀tẹ̀kẹ̀tẹ̀. Ọlọ́run fún àwọn èèyàn yìí ní ẹ̀rí tiwọn láyé. Let God give you your testimony. Ẹ bá ń fún wọn ní ẹ̀rí tiwọn. Ó yá gba ẹ̀rí rẹ o. Mọ́ọ̀lì àkàtàlíà. Ó yá gba ẹ̀rí tiẹ̀. Receive your own testimony now. Ẹ̀rí rẹ ó yá gbà á. Receive your testimony now. Ó yá gba ẹ̀rí tiẹ̀ láyé. Receive your testimony now. Your battle is over. Your struggle is over. Let the covenant of Jehovah God rest upon you. Let the covenant of God rest upon your life. In the name of Jesus. Your shame is over. Your disappointment is over. God, give them that testimony. Shape your power. Reign as a king over every situation, over every need. In Jesus' name, we pray. Where do you want God to touch? Where do you want this God to touch for you? Now, this is what I want to do. Whether your passport, whether your document, whether your cell, whether your stomach, anywhere you want God to touch, just lay your hand upon it right now. I believe He can touch it. The power of God can touch you there. And there's no distance in the spirit. It's there. Why? Because it's there with you where you are. There's no distance in the spirit because this God is there where you are. Alagbara wa nbi tó wà yẹn o. Alagbara wa nbi tó wà yẹn o. Ẹni gbogbo agbára wà nbi tó wà yẹn o. Ẹni gbogbo power nbi tó wà yẹn o. Is there wherever you are. Ikalababa sondoba. Ripato prende sekete. Rambato prendo sekete. Ẹni lagbara wa nbi tó wà yẹn is there where you are. Meli prede. I want to touch whether it's your water, whatever thing you want God to touch. Whether it's your oil, whatever thing you want God to touch, Father, in the name of Jesus, now is your time to perform your miracle. It's your time to break the yoke. It's your time to turn things around. It's your time to favor your people. It's your time to lead them to their place of miracle. It's your time for their doors to open. Lord Almighty, for them that they may know that you are God. Kálẹ̀ mọ̀ pé ìwọ ni Ọlọ́run, ilẹ̀kùn rẹ kó ṣí o, ọ̀nà àbáyọ là. Ilẹ̀kùn rẹ ṣí. Let their doors open. Let their doors open. Let their doors open. Let their doors open. In the name of Jesus. Let their doors open. In the name of Jesus. Receive your healing. Receive your healing. Receive the touch of God. I've lifted you up before them this morning.
Today, I've lifted you up, Jehovah God, before your people, that you are the King. You are the Kings of Kings and the Lord of Lords, that you are Savior. You are the mighty one. I've lifted you up. Riegada, Shando Bragada, Mento Plendekepe. Let your people receive that healing right now. Receive that deliverance right now. What you have been praying for, receive it. Your battle is over. Your shame is over. Your disappointment is over. Ìtìjú rẹ tán lónìí. Ẹ̀gàn rẹ tán lónìí. Ní orúkọ Jésù. Ìdààmú rẹ tán lónìí. Ní orúkọ Jésù. Gbogbo agbára tí ń fìyà jẹ ọ́. Ipa àwọn tán lórí ayé rẹ lónìí. In the name of Jesus. The battle is over. Spirit of delay is over. In the name of Jesus. Spirit of battle is over. Failure is over. In the name of Jesus. In this one, you will see a miracle. Nínú ilé ìwà àríyànú, ó dandan kó rí tiẹ̀ gbà. Bẹ́ẹ̀ ni ó sì rí. In Jesus' name we pray. Amen. 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 In Jesus' name. Hallelujah. Now, about 1 hour's time, we are coming back again, and that will be it's going to be in a service by God's grace. It's probably a short service. Hallelujah. And those that are supposed to be here, find your way out here. Hallelujah. Those, you know yourself, those that are supposed to be here, I will live it. I will try to put it live. Hallelujah. Praise the Lord. And also tomorrow, there's the same thing is going to happen. Just believe God for your miracle in this season, and the Lord Jehovah God will do something great for you. Hallelujah. God bless you. And every prayer request, the Lord Jehovah God supply their needs in the name of Jesus. All your prayer requests, let Jehovah God do it for you. If I say you begin to send prayer requests, I don't know where to send you to. Hallelujah. And I don't know where it can be on the one page. Because if I begin to look one by one, so just hold your prayer requests. And if God permit, maybe I'll probably open the line for agreement, which the Lord Jehovah God will help us in Jesus. Let's see how what God is going to do before the end of this prayer. Hallelujah. Just believe it's your time. Even though yourself you call upon the Lord Jehovah God is going to answer your prayer. God bless you. It's good to see you. It's good to see you again. God bless. And we're going to see again in about 40 minutes time. We are coming back to service again, and the Lord Jehovah God is going to do something great in your life. God bless you. Bye bye.